Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lólóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, aláàánú, alátìlẹ́yìn, ọba tó fi àánú gbé wa ró, ọba tó fi àánú mú wa rí èní ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù kejì. Ògo ni fún orúkọ mímọ́ yín fún àánú ńláńlá tí kò ṣeé fowó rà àti oore ọ̀fẹ́ ńláńlá yìí. Olú ọ̀rọ̀ tí a gbéyàwó lé ní kó ṣayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù kejì. Àkòrí tí a gbéyàwó lé ní sọ pé ìgbàgbọ́ tó ń ṣí òkè nídìí. Ìgbàgbọ́ tó ń ṣí òkè nídìí. A mú àkọsórí wa nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníogún. Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléníogún. Jésù sì dáhùn, ó sì wí fún un pé ẹ ní ìgbàgbọ́ sí Olúwa Ọlọ́run. Ẹ ní ìgbàgbọ́ sí Ọlọ́run. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkọkànlélógún títí di ẹsẹ̀ ìkejìléníogún. Mátíù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkọkànlélógún títí di ẹsẹ̀ ìkejìléníogún. Jésù dáhùn, ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá ṣiyèméjì, ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí, ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣídìí kí ó sì bọ́ sínú òkun, yóò ṣe bẹ́ẹ̀. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin yóò rí gbà. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́bọ̀. Mo gbàgbọ́ pé ohun tó lágbára jù nínú ayé yìí ni ìgbàgbọ́ Kìrìsìtẹ́nì. Kò sí òkè tí ìgbàgbọ́ rẹ kò lè ṣí nídìí. Nínú ìwé Máàkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàléníogún, Jésù Kristi sọ pé bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó gbàgbọ́. Nígbà tí Jésù Kristi sọ pé ohun gbogbo, ó túmọ̀ sí ohun gbogbo lóòótọ́. Ìdí nìyí pé nígbà tí o bá nílò ohun kan láti ọ̀dọ̀ Ọlọ́run, o kò gbọdọ̀ fi àyè gba èyíkéyìí irúfẹ́ iyèméjì láti rápálá wọ inú ọkàn rẹ. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ kẹfà dé ìkeje, ó sọ pé tí o bá ṣiyèméjì, má ṣe retí láti rí ohunkóhun gbà. Nígbà tí ẹnìkan sọ fún Jáírù pé ọmọ rẹ̀ ti kú, Bíbélì wípé lójú kan náà bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí ó ń sọ, ó wí fún olórí sínágọ́gù pé má bẹ̀rù o, ìwọ ṣáà gbàgbọ́. Ìwé Máàkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nínú Bíbélì kíkà òkè yìí, Jésù ń fẹ́ láti rí i dájú pé ìgbàgbọ́ Jáírù wà ní digbí, àti nítorí pé ó wà nínú ìgbàgbọ́ síbẹ̀. Kí ilẹ̀ ọjọ́ yẹn kó tó ṣú, ọmọ rẹ̀ tó kú jí dìde, ó di alààyè. Nínú ìwé Mátíù orí ìkàndógún ẹsẹ̀ kọkànléníogún títí di ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n, obìnrin kan wá bá Jésù, ó kígbe fún ìrànlọ́wọ́. Jésù kò dá a lóhùn o, ó sì ṣe bí ẹni pé kò tilẹ̀ gbọ́ ọ rárá. Ẹ̀wẹ̀, ní ìgbẹ̀yìn, ó yí padà sí ó wí pé arábìnrin, ìgbàgbọ́ rẹ tóbi púpọ̀. Ní ọ̀nà mìíràn, ó sọ pé bí òun kò tilẹ̀ fẹ́ dá ọ lóhùn ẹ̀bẹ̀ rẹ, òun yóò dáhùn nítorí ìgbàgbọ́ rẹ tóbi. Tí o bá lè ní ìgbàgbọ́ nìkan, ohun gbogbo ṣeé ṣe fún ọ. Nígbà tí o bá ka Bíbélì láti wo àwọn tí Jésù mú lára dá kúrò nínú àrùn àti àìlera wọn, ìwọ yóò ṣe àkíyèsí pé ó sábà máa ń lo gbólóhùn yìí o, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Ní pàtó, ohun tó mú wọn lára dá ni ìgbàgbọ́ wọn. Nítorí Jésù ní agbára láti wò wọ́n sàn o. Àwọn tí kò ní ìgbàgbọ́ kò rí ìyanu púpọ̀ gbà. Ìwé Mátíù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta. Olùfẹ́, nígbà tí o bá wá sọ́dọ̀ Jésù fún ohun kan, mo fẹ́ kí o ní lọ́kàn pé ẹni tí o wá bá, òun ni aṣẹ̀dá gbogbo àgbáyé. Ó lè tàka kí gbogbo ayé sì parẹ́. Ó tilẹ̀ ti mú omi jáde láti inú àpáta rí. Kò sí ohunkóhun rárá tí kò lè ṣe. Ohun tí o rí gẹ́gẹ́ bí ìṣòro ńlá nì kò ní ìtumọ̀ sí i, kò sì jẹ́ ìṣòro lójú rẹ̀. Ìwọ ṣáà sinmi lé pé o ti mú ọ̀rọ̀ náà wá bá Ọlọ́run. Ìwọ ṣáà sinmi lé wípé o ti mú ọ̀rọ̀ náà wá bá Ọlọ́run alágbára tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ìwé Jeremáyà
orí ìkejìléní-ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínní-ọgbọ̀n. Kí o sì bẹ̀rẹ̀ sí ní yọ̀ nígbà tí o bá ti fi ohun gbogbo lé e lọ́wọ́. Kókó ọ̀rọ̀ tí o kàn bá lè gbàgbọ́ ni o. Ìwọ yóò ní ìrírí àwọn iṣẹ́ ìyanu ńlá. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní ìgbàgbọ́ tí ó yè koro, fún mi ní ìgbàgbọ́ tí ó jinlẹ̀, fún mi ní ìgbàgbọ́ tí ó lè ṣí òkè nídìí. Ọlọ́run yóò sì fi fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kan lè jẹ àǹfààní ọ̀run sí Yorùbá. Ó dàbọ̀.